àjímúná ìròyìn tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì wọ́n ní àwọn agbébọn náà ni wọ́n gbẹ̀mí ọmọ ọba ní ìpínlẹ̀ Èkó. Ìdí rèé o tá a fi lé àwọn Ṣáínà tá a lé wọn tefetefe tá a sì ti ilẹ̀kùn iléeṣẹ́ wọn. Àwọn ọ̀dọ́ ní Cross River ni wọ́n fi léde. Ẹ wò ó nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ṣe àkọọ́lẹ̀ àwọn èèyàn méjì tí wọ́n ní àìsàn jomijomi eléyìí tá a mọ̀ sí monkeypox. Ẹ tún kú lé lórí ètò fún tòní. Àjímúná ìròyìn rèé níkànnì Adáraníwà tẹlifíṣàn, Adáraníwà TV lórúkọ olóòtú ètò yìí Ọmọwámiwá Àríkẹ́. Ìyálóde òǹpìtàn fún gbogbo ilẹ̀kílẹ̀ ni mò ń kí yín káàbọ̀ sórí àjímúná ìròyìn. Samuel Olúbáyọ̀ Lámìdé lórúkọ mi. Ọmọ ayélogún ni mí, ọmọ òkè ìdèrèlọ́gbọ̀n ọmọ àyíkúgbà yí ọ̀gbọ́n ọmọ ayé gidigidi láti òde. Èmi ní MC tó gba skiyaski ní skiyaski yagba yaski entertaining, refreshing and tantalizing. Olórin ẹ̀mí tó dáńtà rẹ̀ mẹ̀kúnnù káfàtọ́ níjọba òfin jọba kingdom. Ǹjẹ́ lórúkọ Ọlọ́run ọba mi àláwùrà bí ọba tí ń bẹ kí gbogbo bẹbẹ tó máa bẹ, Ọlọ́run tí ó máa wà nígbà tí bẹbẹ ò ní bẹ mọ́. Ẹ kú lé lónìí o lórí ètò tá a pè ní àjímúná ìròyìn tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Ẹ já bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ẹdó fún tàárọ̀ yìí. Ìpínlẹ̀ Ẹdó, irọ́ ńlá ni wọ́n ń pa mọ́ wa o, irọ́ ńlá náà ni wọ́n ń pa mọ́ wa. Àwa ò ta káàdì ìdìbò alálòpẹ́ o, INEC náà ló fi léde bẹ́ẹ̀. INEC yíùn àjọ elétò ìdìbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Independent National Electoral Commission, náà ló sọ pé irọ́ pátágbà náà ní ìròyìn eléyìí tí ń tàn káàkiri wípé níṣe náà ni àwọn òṣìṣẹ́ INEC kan wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ta káàdì ìdìbò alálòpẹ́ fún àwọn èèyàn ní ìpínlẹ̀ Ẹdó síwájú ètò ìdìbò eléyìí tí ó wáyé ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún tá a wà ń bẹ̀ yìí lóṣù tó ń bọ̀ yìí. Nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe àpèjúwe àwọn ìfẹ̀sùnkàn bí eléyìí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, INEC náà ni ó sọ pé kí ẹgbẹ́ eléyìí tí ó mú ìfẹ̀sùnkàn wá sóde kí ó ṣe bẹ́ẹ̀ kí ó mú ẹ̀rí àrídájú wá. Ẹ wò ó àjímúná ìròyìn ó ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Mo ṣì wà ní ìpínlẹ̀ Ẹdó lórí ìròyìn àjímúná fún tàárọ̀ ìròyìn tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Wọ́n ní àwọn aláìsàn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n rẹ́ni dá wọn lóhùn ní ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn òyìnbó tí ń bẹ ní Benin, níbi ó ti jẹ́ pé àwọn dókítà lórílẹ̀-èdè wa Nàìjíríà níbẹ̀ náà ni wọ́n darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn láti ṣe ìfẹ̀hónúhàn eléyìí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ iṣẹ́ lójú látàrí jíjí akẹgbẹ́ wọn Dr. Popoola gbé. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ aláìsàn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí ojú wọn já o ní fásitì Benin tí ó jẹ́ ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn, níbi tí wọ́n ti ń ṣe ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn òyìnbó. Wọ́n ní àná yìí ti ṣe ọjọ́ Ajé látàrí bí ó ti jẹ́ pé ẹgbẹ́ àwọn dókítà lábẹ́lé lórílẹ̀-èdè wa Nàìjíríà, èyún resident doctor, àwọn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ fún ìyanṣẹ́lódì. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ìwé ìròyìn Daily Post náà ló ṣe àkọọ́lẹ̀ rẹ̀ wípé ìkan lára àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ dókítà ní abẹ́lé ọ̀hún, ìyẹn Dr. Popoola náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí gbé o, eléyìí tí ó sì jẹ́ wípé gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní Ganiat Popoola ni wọ́n jí gbé ní Kaduna, eléyìí tí ó jẹ́ pé wọ́n ti jí gbé láti inú oṣù kejìlá ọdún 2023 pẹ̀lú ọkọ rẹ̀ àti ẹni tí ó jẹ́ ẹbí rẹ̀, tí ó sì jẹ́ pé wọ́n ní wọ́n fi ọkọ rẹ̀ lẹ̀ o, ṣùgbọ́n tí wọ́n fi àwọn méjì tó kù lẹ̀ látọdún ọ̀hún. Àjímúná ìròyìn tó ta lẹ́nu. Àjímúná ìròyìn tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Wọ́n ní àwọn agbébọn náà ni wọ́n gbẹ̀mí ọmọ ọba ní ìpínlẹ̀ Èkó. Ọmọ ọba ní ìpínlẹ̀ Èkó náà ni àwọn agbébọn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti gbẹ̀mí lẹ́nu rẹ̀. Wọ́n ní wọ́n ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti yìn ín níbọn tán. Ó jẹun tó bani nínú jẹ́ o. Dàmọ́lá, ẹni tí ó jẹ́ àkọ́bí ọmọ ọjọ́mọ ti Àjìrán ní eléyìí tí wọ́n pe kábíyèsí ọ̀hún ní Tìjání Akínlóye,
ní Àjìrán ní agbègbè Agúngè yìí ní Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó náà ni wọ́n sọ pé wọ́n yìnbọn fún o tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì kú wẹ́lẹ́wẹ́lẹ́. Ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún náà ni ó ṣẹlẹ̀ ní alẹ́ àná yìí ti ṣe ọjọ́ Ajé ní agbègbè ní òpópónà Chevron Drive eléyìí tí ó súnmọ́ ilé ìtajà ńlá Ebiano supermarket eléyìí náà ni ó sì ti fa inú fu ẹ̀dọ̀ fu sí agbègbè ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ ọ̀rọ̀ ọ̀hún, wọ́n ní wọ́n ti fi léde o wípé kí àwọn èèyàn tí wọ́n bá gba agbègbè ọ̀hún pàápàá jùlọ agbègbè Agúngè, agbègbè Ebiano àti àwọn agbègbè tí ó súnmọ́ wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n wà ní ojú ní alákàn fi ṣọ́rí kọ́lọ́mbà Èdùmàrè kó máa ṣọ́ wa o. Ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo wà, àjímúná ìròyìn tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mà ti ṣàkọọ́lẹ̀ àìsàn jomijomi lára èèyàn méjì tá a pè ní monkeypox. Ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti ṣàkọọ́lẹ̀ rẹ̀ kọ́lọ́hún ọ̀dákun kó ṣàánú wa ni o. Wọ́n ní àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ iná ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ṣe àfihàn wípé wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ní àrùn jomijomi yìí monkeypox. Wọ́n ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Iléṣà West local government náà ni wọ́n ti rí àwọn èèyàn ọ̀hún gẹ́gẹ́ bí ó ti ń fi ìdí rẹ̀ múlẹ̀. Wọ́n ní ó ti jẹ́ wípé lóòótọ́ náà ni àìsàn ọ̀hún wà o. Wọ́n sọ̀rọ̀ ọ̀hún ní Òṣogbo láti ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ìlera Jọlá Akíntọ́lá, ẹni tí ó rọ àwọn ará ìpínlẹ̀ ọ̀hún wípé kí wọ́n má wà nínú ẹ̀dọ̀fó ṣùgbọ́n kí wọ́n rí i dájú wípé wọ́n ń ṣe ohun gbogbo eléyìí tí ó yẹ kí wọ́n ṣe nítorí ìjọba ìpínlẹ̀ ọ̀hún náà yóò bójútó tó sì ti ń bójútó. Akíntọ́lá náà ló tún wá ṣe bẹ́ẹ̀ tí ó tún tẹ ẹnu mọ́ wípé monkeypox ọ̀hún náà ni ó jẹ́ àìsàn eléyìí tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n lè dá lọ́wọ́ kò. Ẹ wò ó, nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ṣe àkọọ́lẹ̀ àwọn èèyàn méjì tí wọ́n ní àìsàn jomijomi eléyìí tá a mọ̀ sí monkeypox. Àjímúná ìròyìn tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Ẹ lọ darapọ̀ mọ́ ìkànnì Adáraníwà TV lójú òpó YouTube, ẹ subscribe fún wa. Ẹ darapọ̀ mọ́ Adáraníwà TV lójú òpó Facebook, ẹ darapọ̀ mọ́ Adáraníwà TV lójú òpó TikTok, Instagram, Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ lọ darapọ̀ mọ́ wa o. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ fẹ́ ṣèpolówó ọjà lórí ìkànnì yìí Adáraníwà TV, ẹ pe nọ́mbà wa lẹ́yìn ètò. Ẹ̀yin tẹ́ fẹ́ bá wa dòwò pọ̀, Adáraníwà Multimedia Limited agbàṣẹ́gbòǹtẹ̀jọba gẹ́gẹ́ bí ilé iṣẹ́ eléyìí tí a sì ti ń ṣe bẹ́ẹ̀ tí a ti ń ṣe é tí Ọlọ́run ò sì ní jẹ́ ó bu wá. A ní Adáraníwà fabric and fashion firm níbi tí ẹ ti lè ra àwọn aṣọ oní oríṣiríṣi lówó pọ́ọ́kú ni o, lẹ́jẹ̀ wọ́n. Ibẹ̀ náà ni a ti ṣe bẹ́ẹ̀ tí a ti máa bá yín rán àwọn aṣọ, gbogbo àwọn aṣọ pátápátá eléyìí tẹ́ bá fẹ́ rán ẹ pè Adáraníwà fabrics and fashion firm. Bẹ́ẹ̀ sì rèé, ẹ má gbàgbé pé àwọn ohun ìbílẹ̀ bíi aṣọ òfì, bíi ìlẹ̀kẹ̀, bíi nǹkan tẹ́ bá fẹ́ rà ẹ ṣe bẹ́ẹ̀ pé Adáraníwà fabric and fashion firm. Bákan náà la tún ní Adáraníwà supervising agency. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ supervise lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́ fẹ́ ká bá yín bójútó, ilé ni o, ilẹ̀ ni o, ọkọ̀ ni o, okòwò ni o tàbí ohunkóhun, ẹ pé Adáraníwà supervising agency. A máa bá yín ṣe é lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè. Nọ́mbà wa rèé 08034865342 tàbí kí ẹ pè ìkànnì Adáraníwà gangan 08131158414 08131158414. Ẹ jẹ́ àtẹ̀wájú. Àjímúná ìròyìn tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Àjímúná ìròyìn tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Ìdí rèé o tá a fi lé àwọn Ṣáínà, tá a lé wọn tefetefe, tá a sì ti ilẹ̀kùn iléeṣẹ́ wọn. Àwọn ọ̀dọ́ ní Cross River ni wọ́n fi léde. Ẹnìkan tí ó ti gbà kan jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ní agbègbè Ẹ̀fì ní ìjọba ìbílẹ̀ Nkom ní ìpínlẹ̀ Cross River yìí Alobi Ofuka iná ló ti fi léde o. Èrèdí eléyìí tí àwọn fi lé àwọn tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Ṣáínà
eléyìí tí wọ́n sì ti bẹ́ẹ̀ ti ilẹ̀kùn iléeṣẹ́ wọn pa. Wọ́n ní níṣe ló jẹ́ wípé àwọn èèyàn China ni wọ́n ń lo àwọn èèyàn àwọn bí ìlú ẹrú. Ó ní wọ́n mú àwọn ọmọ tí wọ́n kọ ọjọ́ orí wọn kò tíì tó ṣiṣẹ́, wọ́n lọ fi wọ́n ṣiṣẹ́ tá a mọ̀ sí child labour. Wọ́n ní kódà àwọn nǹkan tí ò yẹ kí wọ́n ṣe ni wọ́n ń ṣe fún àwọn òṣìṣẹ́ wọn tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà níbẹ̀. Ó jẹ́ ohun tó bani nínú jẹ́. Àjímúná ìròyìn, ìròyìn tó ta lẹ́nu. Àjímúná ìròyìn, ìròyìn tó ta lẹ́nu. Ìròyìn tó kẹ́yìn rèé níbi tí wọ́n sọ pé ìjọba àpapọ̀ iná ló pín sìlíńdà gáàsì sìlíńdà afẹ́fẹ́ gáàsì fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ bí ìròyìn ọ̀hún bó ṣe ń tẹ̀ mí lọ́wọ́, wọ́n ní mínísítà kékeré fún ọ̀rọ̀ epo bẹntiró ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyíùn Èpérìpè Èpò iná ni ó ṣe bẹ́ẹ̀ tí ó sọ pé pẹ̀lú ìbáṣepọ̀ eléyìí tí ó wà láàrin Decade of Gas Initiative náà ní ọjọ́ Ajé àná yìí náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín àwọn gáàsì ọ̀fẹ́ eléyìí tí a lè fi ṣe oúnjẹ. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún ní Ìkẹjà, Èpò náà ni ó sọ wípé bí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti ń pín sìlíńdà ọ̀hún náà ló wà lára àwọn ọ̀nà eléyìí tíjọba ti gbé o láti lè rí dájú pé iṣẹ́ àti òṣì náà ló lọ tán ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ wo àjímúná ìròyìn, ìròyìn tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Ẹ máa darapọ̀ mọ́ wa láwọn ojú òpó wa gbogbo. Ẹ dẹ̀ rí dájú wípé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ń fi mẹ́sẹ̀jì ṣọwọ́. Ẹ wò ó títí ọ̀la látùnjọ máa pàdé lórí ìkànnì kan náà Adáraníwà TV. Títí ọ̀la látùnjọ máa pàdé Samuel Olúbáyọ̀ Ọlámídé lórúkọ mi, àpọ́nbẹ́pọ̀ rẹ́pírẹ́sẹ̀ntà MC tó gba skiyaski yàgbéyàski entertainment reflection tàǹtàrà ẹ̀sìn lórúkọ olóòtú ètò yíyún ọmọ wa mi wá Àríkẹ́. Iná ni mò ń ṣe bẹ́ẹ̀ tí mò ń dágbére fún yín pé kí á tún fi ire àti ayọ̀ pàdé. Ó dàbọ̀.